Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wa ikọ̀ akúbójú ọjọ́ ṣeré, mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò, èmi ọmọ yín olólùfẹ́ yín, ayé ọpẹ́ yọ. Ṣó yọ lọ́dọ̀ títí nínà ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ayé ọpẹ́ á máa yọ fún wa, oríire dé, ìdùnnú bá dé, ìgbéga bá dé, ìfọ̀kànbalẹ̀ bá dé, torí wípé kí ni táàárín àwa ọmọ kóòtù òjìrè sí àyíká wa, agboolé wa, àwùjọ wa, tó bá ti bẹ̀rẹ̀ sí ní ládùn tó lárinrin tó lóyin, kí ló kù? Kí ló tún kù? Ìfọ̀kànbalẹ̀ bá dé, a kú oríire. Oríire ńlá leléyìí o, oríire ńlá ni mo pè é. Ìfọ̀kànbalẹ̀ ní fáwọn ọmọ kóòtù òjìrè, ìdùnnú ni fáwọn ọmọ kóòtù òjìrè. Kó tó di pé a máa continue, a máa gbé àwọn fídíò, ẹ mọ̀ pé èmi ò kí ń sọ̀rọ̀ kí n má mẹ́rin wá, bọ́ eléyìí kan wà o. Ẹ̀yin tí ẹ bá rò pé ọ̀rọ̀ kinní kan leléyìí náà, eléyìí ò ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn, ó wọnú ara wọn ní àríbì kankan dá sí. Ọ̀rọ̀ ẹ̀sìn yìí náà ó wọnú ọ̀rọ̀ Yorùbá nation, ara ẹ̀ ní ara ẹ̀ ṣòkòtò ọlọ́pàá. Tí ìlú ò bá rójú, tí ò bá ráyè, àwọn tó fẹ́ support yín pé àwọn fẹ́ ṣe Yorùbá nation, ṣé rò pé ó máa ṣeé ṣe? Ṣé ẹ rò tó bá tiẹ̀ máa wá ṣeé ṣe, ó lè nǹkan tó yẹ kó lo 6 months, ó lè lo 6 years. But tí fọ̀kànbalẹ̀ bá wà, àwọn èèyàn máa ní báwo ló ṣe máa ronú, báwo ni ìrònú yẹn máa wá tó máa yàtọ̀, ìṣọwọ́ tó máa fi máa ronú ó máa yàtọ̀, kò yé yín sìn. Ìrònú wa tí wàá fẹ́ lọ papọ̀ gan pàápàá gan, a máa fẹ́ lè jọ jókòó papọ̀ láti wò wípé kí ni ọ̀nà way forward, kẹ́ lè mọ̀ wípé oríire ńlá lèmi ka eléyìí sí. Ẹ jẹ́ ká kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ìyá wa alálùbáríkà yìí, ká gbọ́ nǹkan tí ìyá wa yìí sọ kí n tó máa mú àwọn ẹ̀rí máa jẹ́ mi nìṣó wá. Now, let's go there. Tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí gbogbo àwọn àfáà. Ìgbà tí ọ̀rọ̀ yìí padà ṣe sábàbí kí wọ́n rí ọmọ yẹn gbé, nífẹ̀ẹ́ sọ̀rọ̀ yẹn lọ jùjùjù. Ìgbà tí wọ́n rí gbé, mo wá rántí pé àfáà Taofeek Akeugba Gold, wọ́n á pè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣàkíyèsí wípé ẹ jẹ́ á ṣe sùúrù lórí ọ̀rọ̀ yìí. Èmi náà pè àwọn èèyàn ṣàkíyèsí wípé ẹ dákun, kò sí ní tá a fẹ́ fi kí nǹkan ó ṣe ọmọ yìí, kò sí ní tá a fẹ́ fi ṣe. Ká fún ní warning pé kó má ṣerú ẹ̀ mọ́, ká sì fi ilẹ̀. Gbogbo ara tí àwọn oníṣẹ̀ṣe ń dá yìí, nítorí iye ìgbà tí wọ́n fi pòyì nílọrin látara yìí pé wọ́n bẹ̀bẹ̀, wọ́n oríṣiríṣi àwọn ọ̀rọ̀ yẹn tó ṣẹlẹ̀. Ọ̀rọ̀ yẹn wá dàbí ẹni tí ó kọ́kọ́ jó tí ń wòran kan yìí. Ẹ wo dìwé lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ Abdulaziz ṣẹlẹ̀ tán, tó lọ sí court tó dé. Ẹ wo ara tí ẹ wo ohun tójú wá ń kàn ní àwùjọ àgbáyé pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe láti ìgbà yẹn. Ẹ rí pé lẹ́yìn ìgbà náà ó dàbí ìgbà tí èèyàn fún ọmọ yẹn ní agbára sí, agbára gbogbo àwọn oníṣẹ̀ṣe wá pọ̀ sí. Meanwhile níjọ́un náà àwọn oníṣẹ̀ṣe wà níjọ́un pẹ̀lú àwọn bàbá wa táwọn náà lò sẹ̀mí pẹ̀lú wọn. Kódà tí àwọn bàbá wa tí wọ́n máa ṣe ládùúà, àwọn oníṣẹ̀ṣe ò dẹ̀ ní bínú. Àwọn mushrikun, àwọn tí wọ́n ń ṣẹbọ yẹn, wọ́n ní bínú tí wọ́n bá ní Ọlọ́run kó pa ní Adébọ̀dé rẹ́, wọ́n nítorí ẹ̀jà, wọ́n nítorí ẹ̀bínú. Kò bá àjọ sí àwọn àtàwọn àgbàlagbà, kò bá jẹ́ torí pé àwọn àgbàlagbà mọ̀ pé n ta fi pè ní sẹ́sìn ní làákàyè, òun ló yẹ. Ọlọ́run ló mọ iye àwọn èèyàn tí àwọn ẹni ire tí wọ́n sọdọ̀ lórí ire, tí wọ́n mú wọn kúrò nínú òkùnkùn sọ wọ́n sínú ìmọ́lẹ̀ látara pé wọ́n fi làákàyè àti òye àti ọgbọ́n àti sùúrù àtàmúmọ́ra àtàfaradà tí wọ́n fi pè wọ́n sínú ẹ̀sìn.
láti ìgbà yẹn nítorí pé bàbá Àràbà bàbá yẹn wà nú àwọn tí máa lọ lọrin nígbà yẹn. Nígbà náà ṣáájú kọ́rọ̀ yìí tó ṣẹlẹ̀ ẹnì kò mọ̀ pé àwọn oníṣẹ̀ṣe pọ̀ tó bá wọn. Lẹ́yìn ọ̀rọ̀ yẹn o lèyàn ṣe rí bí wọ́n ṣe pọ̀ tó everywhere. Wọ́n pọ̀ both home and abroad. In fact nínú àwọn tó wà labroad àmì ìwà tó jẹ́ pé ẹ̀sìn Islam ni wọ́n gbé kúrò nílé, ẹ̀sìn Christian ni wọ́n gbé kúrò nílé. Nígbà tí wọ́n dé ìlú òyìnbó òun ni wọ́n di oníṣẹ̀ṣe. Léyìí tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní years back àpò rárá tó àwọn Christian. Ẹ wo iye àwa mùsùlùmí, ẹ wo iye mùsùlùmí tó ti reduce láti oríṣiríṣi, láti bí oríṣiríṣi àwọn wàhálà àwọn irritating word, àwọn ọ̀rọ̀ tó wà irritating, àwọn ọ̀rọ̀ tó tako làákàyè, àwọn ìṣesí tí ò bá làákàyè mu rárá. Látara bẹ́ẹ̀ ó ń ṣe ìfàsẹ́yìn ìfẹ́ sìn wa, ó ń jẹ́ káwọn èèyàn reduce nínú ẹ̀sìn wa. Lẹ́yìn náà èyí tí mo fẹ́ sọ gan rí ó ní pé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká ṣe sùúrù. A máa bà mí nínú jẹ́ wípé kò sí tààwù nínú ẹ̀sìn. Láìpẹ́ yìí àwọn Rabitatul A'imma wọ́n ṣe ìjìmá, wọ́n ṣe ìfẹnukonu, wọ́n ṣe mùṣáwárà lórí báwo làlàáfíà ó sì jọba. Ó strange sí wa pé lẹ́yìn ìpàdé yẹn ó ní wàhálà tún wá escalate, wàhálà yẹn tún wá pọ̀. Àwọn wò pé kí ni nàtíjà ìpàdé yẹn gangan. Àwọn Muslim Association of Nigeria, after all a mọ̀ pé ní Nigeria yìí ìjọba recognize àwọn CAN, àwọn Christian Association of Nigeria. Ìjọba tún fún àwọn Muslim Association of Nigeria ní recognition. Bákan náà ó ní wọ́n ti fún àwọn oníṣẹ̀ṣe ní recognition. Ó wá yẹ kí muamala tí wọ́n ń pè ní relationship, àwọn ìpàdé àlàáfíà kó máa ṣẹlẹ̀ láàrin àwọn àfáà àti àwọn àfáà Christian àti olórí àwọn oníṣẹ̀ṣe. Torí n tó bá lè gbà tí nǹkan tálàáfíà ó fi jọba òun là á ṣe o. Àwọn ànábì Ọlọ́run tí wọ́n fi jẹjà, tí wọ́n fi bàlágà rìsálà, wọ́n bá àwọn ẹlẹ́bọ tí wọ́n lò lásìkò wọn bá wọn jà. Làákàyè àti ọgbọ́n òun ni wọ́n fi maintain wọn títí tí wọ́n fi kúrò nínú ayé. Kò dẹ̀ sí ànábì Ọlọ́run kan tó rí ẹlẹ́bọ parẹ́ lásìkò wọn títí tí wọ́n fi kúrò láyé tán. Mi mọ̀ bóyá àwọn èèyàn gbọ́ mi yé. Wọ́n rí àwọn ẹlẹ́bọ yẹn yàtọ̀ sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́run gba gbogbo ìjọba mamlaka fún, tọ́lọ́run gba ìjọba mamlaka fún àwọn tí wọ́n wà lẹ́yìn ànábì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì Ọlọ́run tí wọ́n lò sẹ̀mí láwọn àyè wọn ṣáájú wọ́n rí àwọn ẹlẹ́bọ parẹ́. Wọ́n jọ ń lò sẹ̀mí àlàáfíà pẹ̀lú wọn ni. Wọ́n lò sẹ̀mí àlàáfíà pẹ̀lú àwọn ẹlẹ́bọ tí wọ́n jọ wà nínú ayé wọn ni. Nítorí Ọlọ́run Ọlọ́run bá lékè Ọlọ́run ní dé ìpayà sí wa. Ẹ jẹ́ kí àlàáfíà ẹ jẹ́ kó máa ṣẹlẹ̀ nínú sẹ̀mí gbogbo wa nítorí kẹ́mi wa ó lè bá a balẹ̀. Ọlọ́run náà ní alfitna ashaddu min alqatl. Kí wàhálà ó máa ọkọ̀ ó burú gan o. Ọlọ́run mọ̀ sí wa lẹ́yìn tó lọ́wọ́ dẹ̀sìn rẹ̀ lù láyà o. Gbogbo kankan tó ń ṣẹlẹ̀ láyé ẹ wo ibi tó bá wa dé o.
gbogbo wàhálà ká mọ́ condemn ilé ká condemn ilé ká condemn ilé instead tá fi jèrè ẹ̀mí à lose ẹ̀mí ni o àwọn èèyàn yà lọ ni seriously àwọn èèyàn ò dúró rárá wọ́n yà lọ ni tó beyond our expectation níjọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa mùsùlùmí jẹ́ 1.6 billion òun ni wá lágbàáyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ níjọ́ nígbà táwọn Christian tí wọ́n jẹ́ 2.2 billion Christian pilẹ̀ jù wá lọ ní 700 million òun làwọn Christian ní àdàdí wọn ló fi ju àwa mùsùlùmí lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa mùsùlùmí la next sí wọn ẹ̀sìn kan náà tún next sí Islam tó jẹ́ ikú náà pọ̀ àwọn ẹ̀sìn oríṣiríṣi èyí táwa mọ̀ lọ́dọ̀ ti wá òun là ń ṣe ń bí àwọn country kan wà tó jẹ́ pé ẹ̀sìn tí wọ́n ń ṣe ó lé ní 300 wọn àdèjà wọn bára wọn bínú wọn bára wọn jà kò bàjọ́ ọmọlúàbí wọn jẹ́ kálukú ń ṣẹ̀sìn rẹ̀ ni ẹ dákun gbogbo àwa mùsùlùmí ẹ dákun jẹ́ ká ṣe sùúrù ẹ dákun gbogbo ẹ̀yin Christian ẹ jẹ́ ká ṣe sùúrù mo wá mọ̀ọ́mọ̀ tún mú rírọ̀ lọ sọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe ó bẹ̀rẹ̀ látòrí bàbá àràbà ẹ dákun ẹ jẹ́ ká ṣe sùúrù ọlọ́run ọba àlékè ọlá tún ní gbogbo wa ọlọ́run ló kúkú lẹ̀mí gbogbo wa ẹnìkan ò ní kápá lórí ẹ̀mí ẹ̀ ó dẹ̀ dá mi lójú tó dá wípé ẹ̀yin oníṣẹ̀ṣe mọ̀ pé ọlọ́run ọba Elédùmarè wà òun lẹ́yìn ń pè ní Elédùmarè mo mọ̀ wípé ẹ mọ̀ pé Elédùmarè yẹn ló ní ẹ̀mí yín ẹ jẹ́ ká ṣe sùúrù fọ́lọ́run ẹ jẹ́ á ṣe sùúrù ẹ jẹ́ kí àlàáfíà kó gbáàyè ẹ jẹ́ á fún àlàáfíà ní ìgbààyè ọlọ́run náà ní kul ya ayyuhal kafirun ọlọ́run ọ̀yọ́ ti àwọn tí wọ́n sìn sílẹ̀ ma farakna fil kitabi min shay'in ọlọ́run mọ̀ wípé òun dá oríṣiríṣi ẹ̀sìn òun ló sì ní kálukú ọmọ ṣe ń tó fẹ́ ọlọ́run yìí sì sọba ọ̀lẹ débi pé a sọ pé kò mọ̀ pé ó yẹ kí gbogbo wọn ṣẹ̀sìn kan náà ẹ má jẹ́ sọra wa di ẹni tí yóò wá sọ̀rọ̀ ẹ̀ di ọlọ́pàá ọlọ́run ẹ má jẹ́ sọ̀rọ̀ wa di pólíìsì ọlọ́run náà lòun ò fi ń ṣe ọlọ́pàá fẹ́nikẹ́ni tẹ́ ẹ bá pèpè ọgbọ́n àti òye ni kẹ́ ẹ fi pèpè ọ̀nà táwọn èèyàn gbà dúró ni kẹ́ ẹ fi pèpè ẹ má jẹ́ kọ́rọ̀ ẹ̀sìn ẹ má jẹ́ ó dá wàhálà lẹ̀ débi pé ẹ má gbẹ̀mí ara yín bí èèyàn bá gbẹ̀mí ẹ̀ lórí unnecessary thing kò ní nínà tíjà kankan kò ní lábọ̀ níwájú ọlọ́run ọba o ẹ jẹ́ á ṣe sùúrù nítorí ọlọ́run ẹ jẹ́ á bára wa sọ̀rọ̀ nítorí ọlọ́run ẹ jẹ́ kálukú ṣàfaradà nítorí ọlọ́run ẹ̀yin náà wo the way bí àwọn oníṣẹ̀ṣe bí wọ́n ṣe máa sọ̀rọ̀ ọlọ́run tó ní wá ọba tó jẹ́ pé gbogbo alágbàgbọ́ tẹ́lẹ̀ àwọn oníṣẹ̀ṣe náà mọ̀ tẹ́lẹ̀ náà lọ́dọ̀ wọn ọlọ́run làwọn náà máa pe ọlọ́run wọn ní ọlọ́run Elédùmarè wọ́n á pè bẹ́ẹ̀ torí páwọn náà mọ̀ pé ẹnìkan bẹ́ẹ̀ tó jẹ́ pé òun ló ní ìkápá lórí gbogbo nǹkan o ìgbàgbọ́ wọn rọ̀ mọ́ wípé ẹnìkan ló ní gbogbo ayé ọ̀nà tí kálukú ń gbà á lọ sọ́dọ̀ rẹ̀ láti dìrẹ̀ bẹ́ẹ̀ láti béèrè ń tọ́fẹ́ láti sìn òní ọ̀pápọ̀ mọ́ra wọn ẹ má jẹ́ ajẹ́ kí yẹn bí wàhálà àwọn àgbàlagbà àbánabi wa Muhammad oníkúlá akọ̀wẹ̀lẹ̀ òkàna múra that is the area tí àfáà kí ó gba góòdì ń pariwo láti jọ yìí wípé ń tójú wa ó kàn ó dẹ̀ ń pariwo yẹn bí ẹni tí ń woṣẹ́ ó ń pariwo bí ẹni tí ń woṣẹ́ bẹ́ẹ̀ ló ṣe ń pariwo pé ẹ jẹ́ á ṣe sùúrù o ẹ jẹ́ á ṣe sùúrù o ẹ má jẹ́ á bú àwọn èèyàn yìí o
ẹ má jẹ́ ayákàyáká wọn ó pariwo yẹn fá. Ànábì ní kul haqqa walau kana murra. Ẹ wo bó ṣe pariwo yẹn tó, bó ṣe wá pariwo yẹn tó, ẹ wá wo ohun tí ń ṣẹlẹ̀. Ọwọ́ bí ariwo yẹn nìkan ó ní kẹ́ jẹ́ ká rò, nítorí pé ẹ rántí pé àwọn oníṣẹ̀ṣe wọn kọyán, kò sẹ́ni kankan tí wọ́n ń wò mọ́ wa lára, wọn wo ẹni kankan mọ́ wa lára. Ọlọ́run tó ní gbogbo wa gan wọn wò mọ́ wa lára. Wọn tiẹ̀ bìkítà láti mọ́ sọ anything. Wọn tiẹ̀ ronú wípé ọ̀rọ̀ yìí bá sọ kí ló lè bí. Àwọn àgbàlagbà lẹ́ẹ̀kan sí wọ́n ní amúkùn ẹrù rẹ̀ wọ́. Ó ní kí ló dé tẹ́ fi ń wòkè ẹ ṣe wọlẹ̀. Ẹ dákun nítorí Ọlọ́run, ẹ jẹ́ ká ṣe sùúrù. Inna Allaha ma'a as-sabirin. Ẹ jẹ́ á ṣe sùúrù. Inna Allaha ma'a as-sabirin. Lẹ́yìn náà àwọn ilé ìgbìmọ̀ aṣòfin lókè, ẹ bá wa pè gbogbo àwọn olórí kọ̀ọ̀kan, ẹ bá wa invite wọn. Ìjà ìsìn burú kò gbọdọ̀ ṣẹlẹ̀. Ìjà ìsìn le. Ó dàbí pé a ti gbọ́ díẹ̀ báyìí. Ẹ jẹ́ ká wá wo ẹni tí ìjọba tó máa pè. Ẹ máa bá mi kálọ. Ó lè yàn di ẹ má sọ pé ẹ̀ ní sọ̀rọ̀ òrìṣà láìda. Iṣẹ́ tèmi gbà ọba àwọn ọba èmi ń rólé fọ́lọ́run ni. Ẹ tí bá ti ń rólé fọ́lọ́run yìí máa ń sọ̀rọ̀ Ọlọ́run nìkan, yóò sọ̀rọ̀ ọba àwọn ọba nìkan, yóò wá máa tako tí wọ́n bá ń tó ń sìn yàtọ̀ sí ọ̀gá rẹ̀. Bẹ́ẹ̀ bá rí èmi ìsọdún Ògún kankan, ìsọdún òòṣà, mo ti bá wọn sọ pé kórì ṣùgbọ́n wọn ò ní í ṣe má. Àfi tí wọ́n bá pè lórí ìṣàbíbọ mọ́. Tó ilé egun bá ní kèé sórí ìṣàbíbọ ipa fẹ́ máa fi tí ìṣe pé bóyá ọmọ rẹ lọ́yọ́ ọmọ nàyẹn kí tòun lè yàn di màálù tó ń yọ̀ pa sí tọ̀ náà. Níjọ́ wo lẹ mú àdá ó di pé tẹ́tẹ́ ẹ̀dá lápapà bẹ́ẹ̀ bá rẹ tí wọ́n má dá káàkiri kára ibi tí wọ́n ti ń pẹran ibẹ̀ làdá wà. Tó bá jẹ́ pé ẹ fẹ́ máa ṣe ní ìṣe pé kí gbogbo èèyàn máa pé àìwò àìsèkìní ní tí wọ́n bá ti wò níbo ni ẹ kọ́ máa lọ ní téèyàn ọba ti rí ọmọ lọ nùgbó. Níwò nísìn o lè gbọ́n pé orò kan wà tí wọ́n èrí. Orò tí wọ́n ìbá téèyàn ọba ti ní rí báyìí inú yàrá rẹ àbí inú gbó ẹ sì gbọ́dọ̀ dọ̀tí ilẹ̀ bá ń gbé pèsè kalẹ̀ tó bá ó lè gbé pèsè kalẹ̀ ní agbègbè olúwo la. Wọ́n pé epo burúkú nílẹ̀ ẹ̀nà. Ìtẹ́bísọ́yè mo ti sọ fún bá ti ń rólé fọ́lọ́run ìmọ̀ ẹ má sọ pé ẹ̀ ní sọ̀rọ̀ òrìṣà láìda. Ṣe rí àwọn tí ìjọba tó máa kọ lẹ́tà láti lọ pè. Wọ́n ní tí àlọ́ bá lọ àbọ̀ ti dé báyìí. Ẹ jẹ́ ká tún tẹ̀síwájú gbọ́rọ̀ lẹ́nu àfàwà yìí. Eri social media. Àsìkò tá a wà yìí mo fẹ́ yín ọ̀rọ̀ méjì. Gbẹ̀yìn àfọ oníkéwà bọ̀ ẹ̀rẹ́ sí yín lónìí. Ẹ̀sọ́ kéwù di ká gúnṣẹ́. Ẹ̀sọ́ kéwù di ká yẹsẹ́ wò. Àwọn Yorùbá náà ti lọ kéwù àwọn mustashirikun. Ṣé màá wọ́n tá ń pè ní mustashirikun? Àwọn tó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó wá yé wọn nítorí kí wọ́n lè júwe ẹ̀sìn láburú. Wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó wá yé wọn, wọ́n wá paṣọ ẹ̀dá sódì mo sọ́jà ẹ̀jọ́ náà. Wọ́n wá ń ké lódì fáwọn èèyàn. Ẹ̀yin àfa àtẹ́ ń lọ bẹ̀ wọn ẹ̀rẹ́ sí yín nígbà tá à ń pè é mójútó kí ó sẹ́nu ká yín. Wọ́n pẹ́ àṣírí sáṣírí wọ́n fi yanjú bẹ̀ wọn. Wọ́n wá ń fi àwọn àfa àṣẹ̀sìn eri social media. Ó ti bẹ̀rẹ̀ o. Wọ́n bá jà fún dáwà ọ̀rọ̀ pọ̀ pàpà mọ́ra kọ́ ọ jáde taba yìí ni o. Ó dẹ̀ gbọ́dọ̀ ní nǹkan sọ sí.
ìwọ tẹsẹ̀ rẹ ọba sì tó sálẹ̀ odò má tẹsẹ̀ bodò eléyìí o ọ̀rọ̀ àhàlẹ̀ ọ̀dẹ́bi eléyìí ọ̀rọ̀ àwọn fẹjú òkè fojú gbà máa lùlù máa jókè eléyìí tó wà lẹ́yìn ọ̀rọ̀ mímọ̀ tó kúnná tó jiná kóró tọrọ kan lọ jálù wọn sì lọ gbé lárúbáwá wá fún ọ̀rọ̀ wọn àti lárúbáwá ò yẹra wọn lárúbáwá ń sọ lárúbáwá gan padà mọ̀ pé yọ ọgbọ́n kankan kọ̀ mọ́ ti ń sọ gan àmọ́ wọn náà sáwọn wí kàtí ìpalẹ̀mọ́ àwọn eléyìí kúnná láti dojú Islam bolẹ̀ n tà ń sọ fún yín nu ẹ̀kọ́ ṣe kókó kò bá wa lójijì tọ́lọ́dún táwa wọ yunifásitì iye wàhùn láti kọ́ tó ṣẹlẹ̀ yìí wọ́n ń pè mọ́dà yẹn ní al-istishraku wal-mustashirikun àwọn kèfèrí tọ́lọ̀ kẹ́kọ̀ọ́ Islam ẹ̀kọ́ Islam tí wọ́n kọ́ àtiwà tí wọ́n ń hù pẹ̀lú ẹ̀kọ́ yẹn gbogbo nǹkan yìí láti kọ́ láti mọ̀ pé ń bẹ gbọ́dọ̀ ọmọkùnrin kan náà jáde tí ń lọ kéwu wọn àti sọ́lẹ̀ kan náà gbé kéwu wọn ní ké kìí ṣe kéwu Islam àwọn tó ní kéwu gan ti wá bẹ̀rẹ̀ kéwu wọn báyìí mo sì sọ fún yín pé bí ọdún 12 sẹ́yìn àwọn kan sa àwọn tó kéwu tí ọ̀rọ̀ náà gbà wọ́n sa àwọn jọ wọ́n lọ tírénì wọn fún against Islam wọ́n ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ báyìí o mo ti ń sọ tipẹ́ tí mo ní wọ́n sọ ìmáàmù kan di kìrìsìtẹ́nì ní ìlú kan nísàlẹ̀ ńbẹ̀ wọn Ọlọ́run ló lò wá tá a dá padà wọ́n tún àsàlátù wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ti wá bẹ̀rẹ̀ ṣe sàmúlẹ̀ social media báyìí tí wọ́n ti ń ṣe zaazatul iman wọ́n ti mi imani àwọn mùmínì báyìí débi pé àwọn náà wá hà náà sì pé tọ̀ àwọn ti wẹ lágbájá sí ìṣẹ̀ṣe lónìí o ó ti adúpẹ́ fọlọ́run ó ti kó onú Islam ó ti wọ àwọn ti wẹ sí ìṣẹ̀ṣe. No. Opinion sí tiwọn nìyẹn bọ̀ kò ṣe bó ṣe rí nìyẹn wípé àwọn kan náà lọ gbé àwọn èèyàn kan dìde náà ilé ayé ò lè máa dé lọ bẹ́ẹ̀ ká lọ bá lọ àbọ̀ ń padà bọ̀ gbọ́ nǹkan tí alájà Kaola tán sọ wípé lójú wọn fúnra wọn náà ń pè wọ́n wípé Ọlọ́run bá wa pa ní Adébọ̀rẹ́ tán dẹ̀ ní wúkọ́ tán ní sọ̀rọ̀ ṣé bóyá mo máa rí lọ nìyẹn láéláé kò rí lọ bẹ́ẹ̀ ní Saudi Arabia fúnra rẹ̀ Saudi Arabia ti allow wọ́n tọ́tí wọ́n ti ní pop wọ́n ń Halloween list nǹkan tí kò lọ bẹ́ẹ̀ kò ní continue lọ bẹ́ẹ̀ kò dẹ̀ ń ṣe Nàìjíríà nìkan gbogbo àgbáyé ló dìde Elédùmarè ló sọ pé òun dé láti wá tú àwọn tó wà nínú ìgbèkùn sílẹ̀ mo tẹ̀ nǹkan kan nínú kinní tí mò ń ṣe mi mọ bóun mi máa ṣe rí torí tí má ti tẹ̀ nǹkan yẹn ó possible kó wùn mí kó máa crack nínú ẹ̀ mi ní lè sọ̀rọ̀ much bọ̀ gbogbo àgbáyé ni ẹ jẹ́ tí ń gbé ti àgbáyé ibòmí wà wọ́n máa gbé àwọn videos yẹn wá ń sìn bọ̀ mo lè má sọ̀rọ̀ much torí mi mọ bí ohun mi máa ṣe rí nínú nǹkan tí mò ń ṣe lọ́wọ́. African names for them. You will go there. Now my question is, the angels in heaven, why don't we have African names for them? Oh, we have Anyantafram. Why don't we have? We have Anyantafram, don't we? Angel Chinedu. We don't have Angel Chinedu. We don't have Angel Ochuku. We don't have Angel Ayedu. We don't have Angel Pope. I want to know why the angels in heaven doesn't go by African names, but Gabriel, Michael, Raphael. This is what I want to know. Number two, my question number 2 is, who named the angels? Angel Gabriel, Angel Michael, Angel Raphael. Who named them? Is that God? If it's God who named them, how did God name angels with alphabet invented by men? If you are telling me it's God who named Angel Gabriel to be Gabriel, Raphael to be Raphael, Michael to be Raphael, how did God name angels in heaven with alphabet invented by men on earth? That is my question. My question number 3. Yeah, well. If Adam was the first person created by God according to the Bible, how
How did they manage to know the years of Adam? How he got 930 years? Because nobody was there to record. ṣé gbọ́ nǹkan tí àáfàá Sheikh Imran tán sọ, wọ́n ní ìwọ tó bá fẹ́ lọ bá àwọn ẹni yẹn lórí ayélujára ń sìn, wọ́n ní kó má jẹ́ lẹ́kọ̀ọ́ àbọ̀ o, kò ń ṣe lẹ́kọ̀ọ́ àbọ̀, má lọ bá kò ń ṣe ayé àwọn bàbá àwọn ancestors wa tó ń mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sósì. Àwọn eléyìí ti túṣu kó désàlẹ̀ kòkò. Àwọn eléyìí ò kì í gbé púròfù tí ó tẹ̀ ní lọ wá tóun ọ máa júwe ẹ̀ fún yín ni. Ọmọ nǹkan tó ń ṣe, ẹ jẹ́ ká gbé àpẹẹrẹ wá fún yín lára àwọn ọmọ wa tó jẹ́ pé kékeré gan ni àwọn eléyìí. Ìyẹn ló fi jẹ́ pé tó bá fẹ́ lọ tákù wọn, ìwọ gan wàá múra o, wàá dẹ̀ ti ka ìwé. Nǹkan tó fẹ́ wá defend yẹn wàá ti kà á kọjá àwọn ìbéèrè tó máa béèrè lọ́wọ́ ẹ̀. Oh my God, àlọ́ ti lọ, àbọ̀ ti dé báyìí o. Bó ṣe jẹ́ pé àlọ́ ti lọ lọ́rọ̀ Nàìjíríà ni àbọ̀ ti ń dé báyìí. Now, Èṣù Fúnkẹ́. Of course, I am an oníṣẹ̀ṣe. There's no shortcut in ìṣẹ̀ṣe. If you don't work, you don't become wealthy. Bẹ́ẹ̀ ni ò bá ṣiṣẹ́, ẹni kì í là. Ire o. I'm an oníṣẹ̀ṣe. Of course, people call me Ọmọ Èṣù, thinking that it's derogatory, whereas Èṣù is not Satan. Of course, I'm an oníṣẹ̀ṣe. Most of my name starts with the names of Orisha. Ifáyẹmisí, Ẹgbẹ́démiládé, Èṣù Fúnkẹ́. Of course, I'm oníṣẹ̀ṣe. People don't believe we have a worship center. I'm a traditionalist. Of course, I wear ilekes any days. I'm oníṣẹ̀ṣe, and I believe in Satan. Of course, I'm oníṣẹ̀ṣe. I believe in all Irumoles. Of course, I'm an oníṣẹ̀ṣe. People think we are illiterate. Of course, I'm oníṣẹ̀ṣe. Many people assume we are responsible for ritual killings, whereas such does not exist in our doctrine. Of course, I am an oníṣẹ̀ṣe. When I tell people Èṣù is not Satan, they ask me, what is the English name for your Èṣù? I was like, English name for Èṣù? Shu? Of course, I'm an oníṣẹ̀ṣe. People think we don't have professional skills. Just like me, I'm an estate Vagua, a professional makeup artist, and also an entrepreneur. Of course, I'm an oníṣẹ̀ṣe. We're educated, we are good looking, we are loving, we are caring, we are responsible, we are wealthy, and we are presentable. Look at me. I'm a traditionalist. And of course, you may hear me honor my mother quite often. Of course, I'm oníṣẹ̀ṣe. People assume we are dirty, rough, and tattered. I'm an oníṣẹ̀ṣe. Of course, Abrahamists think I'm going to burn in hell for not borrowing other people's religion. They play tẹ́ni, tìkísà ń tàtàn. Ifáyẹmisí, Ẹgbẹ́démiládé. Now, ẹ jẹ́ ká wo gbogbo àwọn tó sọ̀rọ̀ yìí. Tí wọ́n máa wo background, wọ́n máa rí pé yálà kan jẹ́ Mùsùlùmí or kan jẹ́ Kristẹni. But ẹ máa jẹ́ rí pé àwọn tó ń sọ̀rọ̀ yìí, I'm pretty sure pé nínú mẹ́wàá nínú wọn, mẹ́sàn-án nínú wọn ló jẹ́ professional by one way or the other. Wọ́n ka ìwé, wọ́n ti mọ̀ túmọ̀. Inú ẹ̀sìn kan ló bí wọn sí, kẹ́ lè mọ̀ wípé ojú kan náà kan náà wà. Wọ́n ti gbé eléyìí yẹ̀ wò. Ó yàtọ̀ tó jẹ́ pé ẹlòmíì wà 80 years old, ìwé ẹyọ kan ló kà. Ẹ̀sìn ẹ̀ wà láò láti jẹ́ kó ṣíwèé mi. Àwọn tó wà ń tà ń sìn, àwọn wọ́n ka gbúrúgúdú yàyà mẹ́fà tó fẹ́ fi wá ẹ̀rí jáde wípé èyí tẹ́ gbé wá fún wa sẹ́ẹ̀ ẹ fi wá bá ti tiwa jẹ́ ni. Àsìkò ti tó ń sìn láti tún tiwa ṣe. Now, ẹ jẹ́ ká tẹ̀síwájú kẹ́ ẹ lè mọ̀ wípé kò ń ṣe fún Mùsùlùmí nìkan àtàwọn Christian náà, àwọn náà ń pariwo ẹ gbà wá o, ilé ti tó lọ. Tá lọ bá lọ, àbọ̀ ti dé báyìí. Now, ẹ jẹ́ ká tẹ̀síwájú. So, the Bible made us to understand that God is an impartial God. But it can't be like say God dey partial somehow. How it can't be say no only one apple where Adam eat. Now he make am punish and the way he take punish and we make everywhere scatter until today. Whereas David for Bible even buy person husband to take carry the woman. See, God no do am anything. God still love am. God still forgive am. He no lay curse on am. How the sin of common apple wey person chop
take big pass person wey kpai person husband. You no fit forgive Adam, but you forgave David wey kpai person husband to take carry the wife. I never see pasha wey pass this one before. This one na real pasha o. And for anybody wey go talk say I dey ask God question, the same God book in the book of Proverbs 14 verse 15 says that only the fools believe in everything, but the wise ask questions. ìyẹn lè máa fi mọ̀ wípé kò ń ṣe do as I say mọ́ o. Everybody ti ń ṣe kí ni béèrè questions lọ́wọ́ gbogbo every small thing, every little thing, nothing béèrè questions ẹ̀. Kẹ má rò wípé bóyá Mùsùlùmí nìkan nínú bọ́n ṣe ń béèrè lọ́wọ́ Mùsùlùmí ló ń béèrè lọ́wọ́ Kristẹni náà. Ibi tẹ́ bá wa dé leléyìí. Ṣé gbogbo nǹkan tí ẹ wá bá wa dé ṣá tiẹ̀ ṣé ó wá lójútùú débi wípé àwọn tẹ́ ẹ gbẹ́sìn wá báyẹn èrè wo gógógógógógó náà ti wá rí jẹ? Báwo nìlú tán gbẹ́sìn wá ẹ̀ báwo ló ṣe rí? Ibo ni condition wà? Ibo ni solution wà? Ṣé àwọn wọ́n máa jẹ̀yà láyé wọ́n tún máa lọ jẹ̀yà lọ́run náà ni? Ṣé Saudi Arabia ṣọ́n rí ilé ayé gbé ni? Why tí àwọn bòmíì wá rí bẹ́ẹ̀? Israel tán tún ti mú wá ṣáwọn náà ò rí ilé ayé gbé ni? Ó mà lóye tán fi ń ra nǹkan ogun bọ́ lọ́wọ́lọ́wọ́ yìí. Wọn ò máa porúkọ nǹkan kan, wọ́n máa ń jagun tààràtààrà ni. Wake up, bèbí ti ṣẹ́jú. Now ẹ jẹ́ ká tẹ̀síwájú. Kẹ́ wo nǹkan tí àwọn tán ò ní ẹ̀sìn rárá àwọn nǹkan tán ń ṣe. Ká tiẹ̀ wá rí àwọn ẹlẹ́sìn bíi 10 nílùú kọ̀ọ̀kan nílẹ̀ Nàìjíríà tó ń ṣerú nǹkan báyìí. Àwọn èèyàn tó ní kán máa ṣẹ̀sìn yìí wọ́n á ríṣẹ́ ṣe. Bọ̀ púpọ̀ nínú àwọn ẹni yìí náà àwọn náà ń ṣe business ni. A fẹ́ kó yín lọ sí Jerusalem, owó ni kò ń ṣẹnu lásán. A fẹ́ kó yín lọ sí àjì. Business tí wọ́n lọ ń mójútó ọ̀pọ̀lọpọ̀ wọn mọ nǹkan tó wà nídìí ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Might just be made from this fruit. In China, take a look. Your shoes might just be made from this fruit. In China, people use the sponge from this fruit to craft shoe soles. After removing the seeds, they wash and dry the sponge, then cut it into the shape of a sole. The next step is to cover it with fabric, and several soles are sewn together. Finally, the soles are stitched onto the shoe fabric, and just like that, a pair of shoes is ready. Tó wá nínú eléyìí 10 company tó tóbi, ètò fi jẹ́ pé church mọ́ṣáláṣí là ń dálẹ̀ káàkiri. Ètò fi jẹ́ pọ́rọ̀ ẹ̀sìn la mú ní priority. Tá à mú ìjọmọ ènìyàn ní priority. Òun bá tún dà, òun bá dà. Wọ́n bú òjíṣẹ́ mi, wọn ò bú òjíṣẹ́ mi. Ṣé rí eléyìí tá à ń sọ ìwọ tó bá nígbàgbọ́? Ìwọ tó bá nígbàgbọ́ ní ọ̀rọ̀ wípé ká kúrò nínú oko ẹrú, eléyìí jẹ́ láti ṣe àmójútó ẹ̀. Number 1 leléyìí láti ṣe àmójútó. Because tí eléyìí tá bá rí àyè láti jẹ́ kóníkálukú wà lórí ọwọ́ ẹ̀, ká respect ara wa gẹ́gẹ́ bí mo máa ń tẹnu mọ́. Nǹkan tá a gbé kalẹ̀ yìí, ó máa tètè yá. Ó máa tètè yá torí ẹ̀. Ẹ má wò ó gẹ́gẹ́ bí wípé ṣé eléyìí kàn ọ̀rọ̀ Yorùbá nation ni. Ó kàn ó tún ju bẹ́ẹ̀ lọ. Ṣó ti yé yín sìn? Ó kàn ó ju bẹ́ẹ̀ lọ gan pàápàá gan. Torí gbogbo nǹkan tá à ń sọ yìí, ilẹ̀ Yorùbá là ń sọ yìí. A à sọ ilẹ̀ Kánò, a à dẹ̀ sọ ilẹ̀ Ìgbò. Now ẹ jẹ́ ká tún tẹ̀síwájú. Ọmọkùnrin tí mo fẹ́ gbé wá yìí, òun ló sọ òtítọ́ ọ̀rọ̀ jù. Òótọ́ ọ̀rọ̀ ẹ̀ gan. Níṣe ló yẹ kán bùn ní nǹkan. Torí ó sọ òótọ́ ọ̀rọ̀. Ó sọ kí ni? Ó sọ òtítọ́ ọ̀rọ̀. Pẹ̀lú dédé irú dáwà tí bàbá àgbà Akéwùgbà Gold, bàbá dáadáa, bàbá àlùbáríkà. Àwọn kìrìsìtẹ́nì fẹ́ yín gan, wọ́n gba ti yín gan. Bẹ́ẹ̀ làwọn oníṣẹ̀ṣe náà wọ́n gbádùn yín gan. Kọ́lọ́n bá kó bá ṣàlékún dáadáa yín o. Ọlọ́run bá kí ó bá wa sọ yín lẹ́san pẹ̀lú dédé irú dáwà tí ẹ ń ṣe yìí. Kó wọlá àníyàn yín tẹ́ fi ń ṣe iṣẹ́ yìí. Irú iṣẹ́ tó dáa tẹ́ ń ṣe yìí. Ẹ wá peace, humanity, kí Ọlọ́run kó bá fi sọ yín ní ẹ̀san. Wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Lẹ́yìn àdúrà, ẹ má bínú, mo ní ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín sá. Ẹ jọ̀ọ́ má bínú, kí ló dé tí Ọlọ́run bá máa fi ń condemn believe àwọn ẹlòmíì
kí ló tà nàbí wa Muhammad kí ló tó fi condemn believe àwọn ẹlòmíì because mo pé èmi wo ni ẹ má bínú pé kò yẹ ká nàbí máa condemn believe àwọn èèyàn náà ànábì ní Ọlọ́run ní ẹni tí wàá ṣe Islam Kùránì gan kò yẹ kí Kùránì máa condemn believe àwọn ẹlòmíì náà ó yẹ kí Kùránì preach fáwọn mùsùlùmí nìkan ni náà kò nídìí kí Kùránì máa sọ àwọn Christian náà kí ló kan Kùránì pẹ̀lú àwọn Christian kí ló kan Kùránì pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe náà kó fi wọ́n lẹ̀ náà àwọn mùsùlùmí nìkan ló yẹ kí Kùránì sọ fún náà ló yẹ kó máa bá sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ báyìí máa kírun Kùránì náà ṣe comparative ni ẹ̀ náà bàbá n tẹ fẹ́ ká máa ṣe ẹ̀hẹ́n àwọn fẹ́ tẹ̀lé yín báyìí sí bàbá but tẹ bá mi dáhùn béèrè yẹn kí ló tí Kùránì fi sọ pé tí o bá ṣe Islam yóò wọ náà kí ló tí Kùránì fi sọ pé iná dínà yín dà láì Islam àṣàwọn ẹ̀sìn yòókù wọn ṣẹ̀sìn ni bàbá kí ló tá nàbí náà fi wá ń kà jáde fáwọn èèyàn kí ló tá nàbí fi ń condemn ẹ̀sìn àwọn ẹlòmíì bàbá ẹ̀yin lè ń fẹ́ tẹ̀lé báyìí bàbá mo tẹ̀lé yín tán o bàbá so bóyá dábà mọ́ní àjò lẹ́ ń tẹ̀lé sáyé má bínú ṣèbí tá nàbí náà ni àbí àbáàlà àti ìwò tíra débi pé tọ̀ torí pé mo gbọ́ fídíò yín kan ní kí ló táwọn mùsùlùmí fi ń condemn àwọn àtàwọn tó máa ń sọ bẹ́ẹ̀ ni o kí ló tí mùsùlùmí fi ń condemn ẹ̀sìn ẹ dúró lórí Kùránì yín kí lẹ fi wọ́n lé bàbá lẹ́yìn kí ló tá nàbí Muhammad kí ló tó fi lè preach Islam nìkan tó fi ń sọ̀rọ̀ Christian tó fi ń sọ̀rọ̀ oníṣẹ̀ṣe nínú hadith kí ló dé mùsùlùmí nìkan ló yẹ ká nàbí face àbí àtàwọn ànábì Ọlọ́run tó wá sáyé kò yẹ kó sọ̀rọ̀ nípa ẹbọ rárá kí ló tó fi ń condemn ẹ̀sìn lẹ́sìn yóò yẹ kó fún àwọn ẹlẹ́bọ lé náà àtọ̀ lulẹ̀ ayé náà ni kò nídìí nǹkankan Ọlọ́run tó dá ẹ̀sìn tó ní Ọlọ́run tó dé èèyàn ti mẹ̀sìn tó ní kálukú máa ṣe ìwà Ọlọ́run máa gbà humanity ni àbí bàbá kí ló tí Kùránì fi wá ń condemn ẹ̀sìn ẹlẹ́sìn tó fi ń condemn wé oníwèé bàbá kí ló tá nàbí Muhammad kí ló tó fi ń condemn àwọn ẹlòmíì tí wọ́n ṣe Islam kí ló dé bàbá ẹ má bínú sà èwo nínú àwọn ànábì Ọlọ́run ọba ní ò condemn ẹbọ èwo nínú àwọn ànábì Ọlọ́run tó wá sáyé ní ò condemn ẹbọ èwo nínú ọdẹ ló ṣe dáwà bẹ ṣe ń ṣe yìí sà tó gbọ́nà tẹ̀mí ń ṣe yìí mo láìkẹ́ gan ó make sense o torí mi náà fẹ́ tẹ̀lé mọ́ni àjùyìn èwo nínú àwọn ànábì Ọlọ́run ló ṣe dáwà bẹ ṣe ń ṣe yìí sà ẹ má bínú sà o tó condemn àwọn ẹlẹ́bọ tí ò bá àwọn ẹlẹ́bọ jà ẹ kàn mú kan jáde ẹ dákun máa retí reply àbí káwọn olólùfẹ́ yín dáhùn. mo rò pé ó yé wa message tí bọ̀bọ̀ yẹn tó pass èmi kàn ní máa túmọ̀ ẹ̀ onílàkàyè ni kò sọ tó bá yé yín ẹ kàn ní yes ẹ kàn type yes lásán ti nǹkan tí bọ̀bọ̀ yìí sọ because confused.com òun ni gbogbo nǹkan yìí àwọn èèyàn kan ló máa jáde tó máa ní oníkẹ́lẹ́sì ṣẹ̀sìn ẹ̀ inú ẹ̀ náà dẹ̀ ló wà wípé bọ́ọ̀ bá gbà ẹni wọ́n lára títí dìgbà tán bá máa fi gbà òótọ́ ni bọ̀bọ̀ yìí sọ ẹ jẹ́ ká tó tún gbọ́ òótọ́ bó ṣe jẹ́ gbọ́gbọ́ òun ló sọ yẹn ó ń ta sí bàbá kí ó gba góòdì ni pé ẹ lo nọ́mbà 6 yín náà èwo ni wàásù tẹ wá ń ṣe báwọn èèyàn ọ̀gá yín tẹ̀yìn tẹ̀lé ṣó ṣe wàásù ni ṣọ̀gá yín tẹ̀ ń tẹ̀lé ṣó ṣe ìwàásù nǹkan tí bàbá kí ó gba góòdì ń sọ tó ń sọ ó wà nínú ẹ̀ nǹkan tí bọ̀bọ̀ yìí náà sọ ó wà nínú ẹ̀ that means to say àwọn kan á follow ní nǹkan tí a sọ àwọn kan á follow nǹkan tí b sọ because ó wà nínú Quran ó tún wà nínú àdìtì náà bọ̀bọ̀ yìí ní gbogbo ẹ̀ tó fi gba bó ṣe rí gangan náà dẹ̀ nìyẹn tó bá ka àwọn apá ibì kan á ní tẹ bá mú wọn ẹ pa wọn ẹ mú wọn mọ́lẹ̀ ẹ ṣe kinní kan ẹ gbowó ìtanràn lọ́wọ́ wọn ibì kan wà pé ẹ kóníkàlùkù kó tún ṣe tiẹ̀ èwo ni kán tẹ̀lé gangan ìbéèrè ńlá ní ọmọkùnrin yìí ló ń béèrè lọ́wọ́ bàbá Akéwùgbà Gold nígbà very big one questions tó ń béèrè yìí. bèbí ti ṣe kí ni bèbí ti ṣẹ́jú aláwọn ọmọ ayé sẹ̀ wọ́n ti ka gbogbo ìwé yìí pàṣẹ ẹ̀gbọ́n nǹkan tí bàbá Sheikh Imran ń sọ because àwọn tó ti ṣe tẹ́lẹ̀ do as I say àwọn náà ti padà realize àwọn tó ti lọ ṣe 80 years nílùú àràbò tí ò dá nǹkan kan fún wọn tó wọ́n dẹ̀ tún sọ wípé tó bá wúkọ́ òun lọ nuná tó bá ṣe léyìí òun lọ nuná táwọn náà wá gbé yẹ̀wò ń sìn àwọn ni kò sẹ́ni kankan tó rán wọn èèyàn kò sponsor èèyàn kankan ilé ayé ta wà ń sìn ni ayé do as I say ti kọjá àwọn ọmọ máa béèrè question lọ́wọ́ ìyá àti bàbá sì ni pé kí ni reason tẹ́ fi rán mi lọ school tẹ́ bá ní kí n má béèrè question láyé ìgbà yẹn wọ́n máa sọ fún ẹni ọyàn méjèèjì ni máa fi ṣépè fún ẹ tí n bá fọwọ́ gbàdí máa ṣépè fún ọ máa wọgbó lọ ni àyàfi tí òwá jẹ́mi ni mo dẹ̀jẹ̀ lé ẹ lórí èmi ò kọ̀rọ̀ sí yá mi lẹ́nu ìwẹ́ fọ́kọ̀rọ̀ sí mi lẹ́nu máa ní kó wọgbó lọ ní kíní kan ìyẹn gbogbo ìyẹn ò sí mọ́ gbogbo ẹ ti ń stop ọmọ tí ń béèrè question ọmọ ti lè jókòó pẹ̀lú yẹ láti jọ discuss ọ̀rọ̀ ó yàtọ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé tí a bá ń sọ̀rọ̀ báyà máa níṣẹ́ mo pè é ní òun ojú o mọ́ra ọmọ mi gan kò mọ orúkọ yẹ
wọ́n ní kí lorúkọ ìyá ó ní ẹ̀yà Sunday ní ìyá Sunday ṣé kò lórúkọ ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ gan ni ò mọ èjì yẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ò mọ báwo nìyá àti bàbá ẹ̀gbọ́n báwo ló ṣe jọ pàdé ìgbà wo ló pàdé kí ló tiẹ̀ kọ́kọ́ jọ sọ kò sí àyè yẹn àwọn ọmọ òsín bèbí ti ṣẹ́jú òun ló wà lẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kí là ń sọ yìí nǹkan tí bọ́bọ́ yìí sọ fact ló sọ ó yàtọ̀ sáwọn tó ń pa tó ń pẹ̀pẹ́ pé wọ́n ṣàdíkẹ́lẹ́sìn ṣe no ó tọ̀rọ̀ ló sọ yìí ẹ jẹ́ ká tutù ẹ tún béèrè ẹ tún gbọ́ ọ̀rọ̀ tọmọkùnrin yìí sọ ẹ jẹ́ àtúntún gbọ́. yín gan bẹ́ẹ̀ làwọn oníṣẹ̀ṣe náà wọ́n gbádùn yín gan kọ́lọ́mọba kó bá ṣàlékún dáadáa yín o ọlọ́mọba kí ó bá wa sọ yín lẹ́san pẹ̀lú dédé irú dáwà tí ẹ ń ṣe yìí kó wọlé àníyàn yín tẹ́ fi ń ṣe iṣẹ́ yìí irú iṣẹ́ tó dáa tẹ́ ń ṣe yìí ẹ wá peace humanity kí ọlọ́mọba kó bá fi sọ yín ní ẹ̀san wala la hawla wala quwwata illa billahi al-ali al-azim lẹ́yìn àdúrà ẹ má bínú mo ní ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín sá ẹ jọ̀ọ́ má bínú kí ló dé tí Ọlọ́run bá máa fi ń condemn believe àwọn ẹlòmíì kí ló tá Ànábì wa Muhammad kí ló tó fi ń condemn believe àwọn ẹlòmíì because mo pé èmi wo ni ẹ má bínú pé kò yẹ ká Ànábì máa condemn believe àwọn èèyàn náà Ànábì ní Ọlọ́run ní ẹni tí ó bá ṣe Islam Kùránì gan kò yẹ kí Kùránì máa condemn believe àwọn ẹlòmíì náà ó yẹ kí Kùránì preach fáwọn mùsùlùmí nìkan ni náà kò nídìí kí Kùránì máa sọ àwọn Christian náà kí ló kan Kùránì pẹ̀lú àwọn Christian kí ló kan Kùránì pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe náà kó fi wọ́n lẹ̀ náà àwọn mùsùlùmí nìkan ló yẹ kí Kùránì sọ fún náà lóye kó máa bá sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ báyìí máa kírun Kùránì náà ṣe comparative ní ẹ̀ náà bàbá n tẹ́ fẹ́ káwa máa ṣe àwọn fẹ́ tẹ̀lé yín báyìí sí bàbá but tẹ́ bá mi dáhùn béèrè yẹn kí ló tí Kùránì fi sọ pé tí o bá ṣe Islam yóò wọ náà kí ló tí Kùránì fi sọ pé iná dínà yín dà láì Islam àṣàwọn ẹ̀sìn yòókù wọn ṣẹ̀sìn ni bàbá kí ló tá Ànábì náà fi wá ń kà jáde fáwọn èèyàn kí ló tá Ànábì fi ń condemn ẹ̀sìn àwọn ẹlòmíì bàbá ẹ̀yin lè ń fẹ́ tẹ̀lé báyìí bàbá mo tẹ̀lé yín tán o bàbá so bóyá tẹ́ bá mọ́ní àjò lẹ́ ń tẹ̀lé sáyé má bínú ṣèbí tá Ànábì náà ni àbí àbáwọlá àti ìwò tí àdébí pé tọ̀ torí pé mo gbọ́ fídíò yín kan yín ní kí ló táwọn mùsùlùmí fi ń condemn àwọn àtàwọn tó máa ń sọ bẹ́ẹ̀ ni o kí ló tí mùsùlùmí fi ń condemn ẹ̀sìn ẹ dúró lórí Kùránì yín kí ló fi wọ́n lé bàbá lẹ́yìn kí ló tá Ànábì Muhammad kí ló tó fi lè preach Islam nìkan tó fi ń sọ̀rọ̀ Christian tó fi ń sọ̀rọ̀ oníṣẹ̀ṣe nínú hadith kí ló dé mùsùlùmí nìkan ló yẹ ká Ànábì face àbí àtàwọn Ànábì Ọlọ́run tó wá sáyé kò yẹ kó sọ̀rọ̀ nípa ẹbọ rárá kí ló tó fi ń condemn ẹ̀sìn lẹ́sìn yóò yẹ kó fáwọn ẹlẹ́bọ lé náà àjọ lulẹ̀ ayé náà ni kò nídìí nǹkankan Ọlọ́run tó dá ẹ̀sìn tó ní Ọlọ́run tó dé yẹn ó ti mẹ̀sìn tó ní kálukú máa ṣe ìwà Ọlọ́run máa gbà humanity ni àbí bàbá kí ló tí Kùránì fi wá ń condemn ẹ̀sìn ẹlẹ́sìn tó fi ń condemn wí oníwèé bàbá kí ló tá Ànábì Muhammad kí ló tó fi ń condemn àwọn ẹlòmíì tí wọ́n ṣe Islam kí ló dé bàbá ẹ má bínú sà èwo nínú àwọn Ànábì Ọlọ́run ọba ní ò condemn ẹbọ èwo nínú àwọn Ànábì Ọlọ́run tó wá sáyé ní ò condemn ẹbọ èwo nínú ọdẹ ló ṣe dáwà bẹ ṣe ń ṣe yìí sà tó gbọ́nà tẹ́bí ń ṣe yìí mo láìkẹ́ gan ó make sense o tẹ́bí mi náà fẹ́ tẹ̀lé mọ́ni àjù yín èwo nínú àwọn Ànábì Ọlọ́run ló ṣe dáwà bẹ ṣe ń ṣe yìí sà ẹ má bínú sà o tí ó condemn àwọn ẹlẹ́bọ tí ó bá àwọn ẹlẹ́bọ jà ẹ kàn mú kan jáde ẹ dákun máa retí reply àbí káwọn olólùfẹ́ yín dáhùn. náà mo kí wa nílé lóko lẹ́yìn òdì mo kí wa pé akúbójú ọjọ́ ṣe rí bíbẹ̀ lámà mi tó wá sí lọ́jọ́ títí òní ẹ bá wa pín ẹ bá wa fi comment tí ń ṣẹlẹ̀ ojú wo lẹ fi wò ẹ̀yin tó bá jẹ́ nígbà àkọ́kọ́ ẹ subscribe so that anytime tó bá ṣe program ẹ lè máa rí notification Ojúọláwà àbẹ̀yàn kan ṣọ̀tá báwo ló ṣe máa tùbà tó máa tùṣẹ òun làwa dúró lé lórí wípé ìbí ti ṣẹ́jú kó ní kálukú lè kúrò nínú ìgbèkùn kó lè ní freedom ká lè choose anyone tá a bá fẹ́ ni kó lè dàbí irú ìlú òyìnbó yìí anything tó bá wù ẹ́ tó bá lọ fẹ́ ṣe tó bá ti jẹ́ nǹkan tó máa múnú ẹ̀ dùn ni mi ò ní right láti takò ẹ̀ tó bá ti jẹ́ nǹkan tó máa múnú mi dùn náà ni ò ní ẹ̀tọ́ láti takò mi orí ibi táwa dúró lé lórí nìyẹn ìpàdé wa bí oyin God bless you one love ẹ̀yin tí ó bá jẹ́ nígbà àkọ́kọ́ ẹ má gbàgbé láti subscribe so that anytime tá a bá ṣe program ẹ lè máa rí program wa ẹ jẹ́ ká gbé ìpolówó wa nọ́mbà àwọn bàbá wa wọ́n wà ń bẹ̀ náà eléyìí ò ń ṣe pé à ń ta nínú mọ́tò à ń ta nínú ṣọ́ọ̀bù kan eléyìí direct láti ibi tí wọ́n ti mọ ewé àtegbò kan pò papọ̀ síbẹ̀ ní tẹ́jẹ́ lè pe wọ́n lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́wàá pàápàá wípé nǹkan tí mo rà báyìí báyìí mà ní kí lẹ rò pa tún lè ṣe sí nọ́mbà wọn ó ti máa wà ń bẹ̀ ẹ mú pẹ́ẹ́nì àti pépà kẹ́ lè fi kọ nọ́mbà wọn sílẹ̀ ibikíbi tẹ́ ẹ bá wà lágbàáyé ni ibikíbi tẹ́ ẹ bá wà lágbàáyé ó máa dé ẹnu ọ̀nà yín láṣẹ Èdùmàrè. God bless you. One love.
mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.